بالله الفارد الصمد شيء صغلي للجيل والعذرات للجيل شيخ صغلين الجيل والحضراتين الجيل شيء صغلي للجيل والعذرات للجيل شيخ صغلين الجيل والحضراتين الجيل شيء صغلي للجيل والعذرات للجيل أنا جئت للقرآن أقبل ليلى وإنا أبو الحسن لو أنه سلطان. ẹ káwọn bàbá wa nílùú Ọ̀fà. ẹ jọ ibẹ̀ ni wọ́n gbà kọjá. ẹ dákun ẹja fún wa láyè torí àná Muhammad. orí ìgbésí àwọn bàbá yìí àfẹ́fẹ́ ló pọ̀ mẹ́ o. bó ti wù ká pọ̀ tó ń bí ibà iṣẹ́ àtọ́ aráfà ni àtọ́ aráfà o ṣùgbọ́n ẹ wò lá ilaha illallahu tá a pè yí ẹ dákẹ́ nítorí tọ́lọ́ inú mi dùn wípé ẹ mọ̀ lá ilaha illallah ọ̀nà rẹ̀ san yín lẹ́san gbogbo ẹni wá bí èmi mọ̀ pé kò ní kùnà níwájú Ọlọ́run àfi ẹni bá béèrè wá bí tó bá olè wá bí òun náà nìkan ṣo ni wípé Ọlọ́run wá lè ti sọ fún wa pé inna hadaynahu sabilan imma shakiran wa imma kafuran tó bá jẹ́nu kàfúrù àmọ́ àwò àfi kó o jẹ́nu ṣẹ̀kúrù ní kó wà o kó wà nù ṣẹ̀kúrù ló dá o bó o bá dúró láti bí ìbà títí tílẹ̀ bá fi máa mú mọ̀ pé o pàdánù ẹni tó bá sọ tó bá dín nǹkan tá a fẹ́ gbọ́ òun ló pàdánù Ọlọ́run ní jẹ́ ká pàdánù ẹ wo ibi tí gbogbo wa ti wá nítorí tọ́lọ́run ẹ já farabalẹ̀. Bismillahirrahmanirrahim. Qul inna salati wa nusuki wa mahayaya wa mamati lillahi rabbil alamin. Allahu akbar. Allahu akbar. Allahu akbar kullu khalqi qad jara. Allahu akbar kullu khalqi qad jara. وهار أهل الهدى والكل قد دار. الله أكرم أنت استجد له. الله أكرم أنت استعد له لأدتي أو تراجدونه سببا. إذا اصطفاك لأمري أنبتتك له. إذا اصطفاك لأمري أنبتتك له. يد العناية يد العناية حتى تبلغ الأرباء. يد العناية حتى تبلغ الأرباء. Ìkẹ́ Ọlọ́run àti orí ajẹ́jẹ́ tẹ́
kí ó máa bá alayé lọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bí a bá fẹ́ kí eríire wa ó tún pọ̀ ju tẹlẹgbẹ́ wa lọ ká tún yóò bá Ànábì náà lẹ́ẹ̀kan sí i. sallallahu alayhi wa sallam. àbọ̀sẹ́kọ̀ọ́rẹ́ àsálàtù ọba ìlérí bàbá wa Maulana Sheikh Abdulaziz Ọlọ́ngbọ́ radiyallahu ta'ala anhu. àti gbogbo àwọn tí wọ́n bá wọn lò gbà ní mùrídí ní mùrídá tí wọ́n ti kọjá lọ ọlọ́mọsàbà àbùkù karamali kìámà wa. àmín. mo kí àwọn bàbá wa àwọn khalifa wa àgbà Maulana Sheikh Muhammadu Tajuddin Ọlọ́ngbọ́ adamallahu hayatahu. ọlọ́mọsàdé kí á rí wọn pẹ́. àmín. ó fi dé rí gbogbo tí ń jẹ́ Suratul Asisiyya lápapọ̀ ọlọ́mọba inú ilé náà jẹ́. àmín. àlùbáríkà tí ń bẹ ń bẹ lánàá níjẹta ọlọ́mọdé ó kó ń bẹ láéláé. àmín. ọlọ́run àfọ ọlọ́dọ̀ ọlọ́run. àmín. ní ìwọ̀nba ṣókí èyí tí ó dáa jù ń gbà pé ilé bàbá ọlọ́run gbọ́ la wà yìí kájọjọ wí gbólóhùn yìí ká fi yin ọlọ́run lérí ibi ọlọ́run ṣe é dé yìí kọ́lọ́mọ́jọ́ ó bàjẹ́ láéláé. Àmín. Allah Allah Jalla jalaluka ya Allah. 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 Jalla jalaluka ya Allah. Orí gbólóhùn tá a fẹ́ máa wí yìí. Ìwà tó ń bá ń wérí ìrẹ̀ ayé àti tọ̀run máa bá ń wí. Allah. títóbi ọlọ́run bí bàbá rọ ọba náà Jalla jalaluka ya ọba tó tóbi táàrí kankan fi wé ẹni tó gbà bó gbà wí ya maniku walaka walu qabla kulli shay'in. títóbi ọlọ́run ọba tó já sí pé òun là kọ́kọ́ nígbà tí o ti sìn kankan ní ti ń jẹ. Wa anta al-akhirun ba'da kulli shay'in. òun náà ni ó gbẹ̀yìn gbogbo nǹkan gbogbo ẹni tí pé òun rẹ̀yìn lágbájá ọlọ́run ni ó rẹ̀yìn òun náà. Fa anta al-zakirun fawqa kulli shay'in. ẹni ọlọ́run bá fira rẹ̀ hàn ni ó mọ̀ pé yìí tá à ń ṣe yìí dáa ọlọ́run fira rẹ̀ hàn wá láfi mọ̀ pé yìí tá à ń ṣe yìí dáa ẹni ọlọ́run bá pa tó bá fira rẹ̀ hàn la yóò fẹ́ rí la yóò fẹ́ gbọ́ la yóò fẹ́ mọ̀. Fa anta al-batinu duna kulli shay'in. ọlọ́run sì fira rẹ̀ pamọ́ fáwọn kan tí ò jẹ́ kí wọ́n mọ irú eléyìí ṣe ẹni ọlọ́run bá fira rẹ̀ pamọ́ fún wọn ò ní dààmú lágbólé wọn bèlè láwùjọ. Fa anta al-qahirun fawqa kulli shay'in. gbogbo ẹni tí pé òun káyà láyé báwọn náà bá déwájú ọlọ́run wọ́n tẹ̀rọ ni òun lọ́ba tó káyà ju gbogbo nǹkan lọ. tó o bá gbà bẹ́ẹ̀ wọ́n náà kíbò sí ọlọ́run. Jalla jalaluka ya Allah. Allah. Jalla jalaluka ya Allah. Ya qayyumal ardi was samai. àṣẹ ọlọ́run lọ́lọ́run fi gbá sánmà mú ló fi gbálẹ̀ mú ni ò jẹ́ kí wọ́n jábọ̀ lura wọn ǹjẹ́ ọlọ́run bá ti lóhun yọ wọn òun yọwọ́ òun kó ń bẹ́ẹ̀ ǹjẹ́ ọ̀nà la yóò parẹ́. Ya mudabbira layli wa nahari. àṣẹ òru àtọ̀sán àwọn tọ́lọ̀ ń gbé ayé ilẹ̀ bẹ̀ lọ́wọ́ tí wọ́n ń pàṣẹ bẹ̀ báwọn náà bá déwájú ọlọ́run òun bá ọlọ́run lọ́ba tí ń pàṣẹ gbogbo ẹ̀. Ya man biyadihil harakatu was sukunu. gbogbo ń tẹ́ ẹ bá rí tí ń huhu bí ẹ bá kọjá lọ sókun tẹ́ ẹ bá débẹ̀ tí ń pariwo ẹbí lẹ́rìí pé kí ni ṣe tí fi ń ké tí ò fi fọ́ra balẹ̀ ọlọ́run ni òjò sinmi. bá a ti ń wá sí mọ̀lídìí bàbá ọlọ́run gbọ́ lọ́dọọdún tí ń kún báyìí tá à ń rí i ṣe ọlọ́run ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ya man biyadihil usiru wa yusiru. bí nira bá dé ọlọ́run ni
dẹ̀kún bá dé ọlọ́run ni bàbá ọlọ́run bá gbà bẹ́ẹ̀ lè ní fi rí báyìí bí wọn náà bá gbà bẹ́ẹ̀ kíbo sí ọlọ́run. Jalla jalaluka ya Allah. Allah Jalla jalaluka ya Allah. Ya man amruhu bayna al-kafi wan-nuni. àṣì ọlọ́run láàrin kún ni ìjọ ọlọ́run bá ti mí sọ́rọ́ èèyàn ọ̀rọ̀ rẹ̀ ti dá. Allah. ọlọ́run ló fi kún fọ́yà kúnnú ọlọ́run sínú ilé ọlọ́run gbọ́ ní fi ń rí báyìí ògùn kọ́ wájú ìtàlẹ́ bàbá ẹlòmíì ti dá. Anta allazi qaddarta kulla shay'in taqdiran. ọlọ́run ti parí bílẹ̀ ọlọ́run bó ṣe lo dáwọ́lá tiwọn tálíkì àmọ́ fi dé ó ṣe gbogbo nǹkan pẹ̀lú kádàrá ni. Wa yassarta kulla shay'in taysiran. ẹni ọlọ́run bá fayé rọ̀ lọ́rùn kò ní rọrùn fún ọlọ́run bá ní ṣe gbogbo nǹkan rọ̀ fẹ́ dà gbogbo ntẹ bá rí tẹ́ náà tó mọ̀ nábì Ádámù bá ń rí ṣe láyé ọlọ́run ṣe rọrùn fún ni. Wada barita kullama dunaka tadbiran. gbogbo nǹkan pátá lọ́lọ́run bá wá ń yí kádàrá rẹ̀ bó bá ti wù ú tó bá fi sọ́tún á fi sósì bó ti wọ́n ọlọ́run ní pàṣẹ gbogbo ẹ̀. Jalla jalaluka ya Allah. Allah Jalla jalaluka ya Allah. Anta allazi lam yu'nika ala khalikika muhinun. ọba tá à ń júwe fún yín yìí òun lọ́ba tó já sí pé kì í wá ràn lọ́wọ́ lọ́dẹ̀ ẹ̀dá kan kó tó di pé yóò mọ̀ sànú ẹrú ẹ̀ kọ́lọ́ wa sọ fún bẹ́ẹ̀ nìkan ṣe mí Anta tì ní. allazi akhasayta shay'in adadan. gbogbo ntọ́lọ́hún dá yányán fi débi gbogbo òǹkà èèpẹ̀ ilẹ̀pẹ̀ gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́mú òǹkà rẹ̀. Wasita kulla shay'in ilman. ìmọ̀ ọlọ́run rọ ká gbogbo ntọ́lọ́hún dá. Anta allazi lam talid fatakuna mauludan. kò sínú ìròyìn ọlọ́run káwá sọ pé ó bímọ ó lè ṣí àmọ́ tí ò ní ṣe ni. Jalla jalaluka ya Allah. Jalla jalaluka ya Allah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Ala inna awliya Allahi. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم Ala inna awliya Allahi. ألا إن أولياء الله Allah ní irú àwọn bàbá wa. Maulana Sheikh Abdulaziz Ọlọ́ngbọ́. إن أولياء الله Ọlọ́run láwọn wòlíì tèmi gidi ni wọ́n níwájú àwọ̀ Ọlọ́run. إن أولياء الله Àwọn kì í ṣe wòlíì tí gbẹ́dẹ sílé. إن أولياء الله Àwọn kì í ṣe wòlíì tí fi olúgbòhùn sọ̀rọ̀. إن أولياء Ọlọ́run الله ní bàbá wa Maulana Sheikh Abdulaziz Ọlọ́ngbọ́ wòlíì èmi Ọlọ́run ni wọ́n. لا خوف عليهم ولا هم يحزنون Kò sí payà fún wọn, kò sí bànújẹ́ fún wọn. Àwọn náà ń dunnú wájú Ọlọ́run lọ́wọ́ báyìí. الذين آمنوا
ṣe fún wọn bá ti máa ṣe náà nù. ذلك هو الفوز العظيم ذلك هو الفوز العظيم. ẹni àwọn ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún òun lè rè ń jẹ tó tóbi. ìnàsákálí bẹ́yìtà bàyìtún mùkìrámùn. إن ذاك البيت بيت مكرم خصه الله بعلمه والتقى خصه الله بعلمه والتقى ìnàsákálí bẹ́yìtà. إن ذاك البيت ilé bàbá wa ọlọ́run gbọ́ tá a dojúkọ yìí. إن ذاك البيت بيت مكرم ọlọ́run fún ọ̀rọ̀ ọlọ́run ló ṣe lé bàbá wa ọlọ́run gbọ́ nílé àpọ́nlé nílé àlùbáríkà. خصه الله بعلمه والتقى خصه الله بعلمه والتقى ọlọ́run dá inú ilé bàbá wa ọlọ́run gbọ́ ọlọ́run dá sàlẹ́sà bí ilimi بعلمه bẹ́yẹn bá ń wo ní mímọ́ bó o bá délé bàbá wa ọlọ́run gbó ṣe pẹ̀lẹ́. والتقى káwa ní mímọ́ kò tó ká bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run tó wá pọ̀ ju mímọ́ gara wa lọ. خصه الله بعلمه والتقى لله في الخلق أنوار وأسرار ويستفي الله ما يرد ويختار ọlọ́run fúnra rẹ̀ ọlọ́run ló dáwọn èèyàn téèyàn ju èèyàn lọ. أنوار ẹ bá rí àwọn kan ìmọ́lẹ̀ lọ́lọ́run fi dá wọn. nínú àwọn tọ́lọ́run dánú mọ́lẹ̀ tí mọ́lẹ̀ wọn ò ní yé máa tàtàlì kìámọ̀ ọlọ́run ó fi dé òun ni bàbá wọn ọlọ́run gbọ́. وأسرار bó o bá ń wá àṣírí ọlọ́run tó parí sára èèyàn kò síbi ó parí sí tó kọjá ọ̀dọ̀ bàbá wọn ọlọ́run gbọ́. ويستفي الله ما يرد ويختار ويستفي الله ما يرد ويختار ọlọ́run fúnra rẹ̀ ọlọ́run ló dáwọn èèyàn téèyàn ju èèyàn lọ. أنوار ẹ bá rí àwọn kan ìmọ́lẹ̀ lọ́lọ́run fi dá wọn. nínú àwọn tọ́lọ́run dánú mọ́lẹ̀ tí mọ́lẹ̀ wọn ò ní yé máa tàtàlì kìámọ̀ ọlọ́run ó fi dé òun ni bàbá wọn ọlọ́run gbọ́. وأسرار bó o bá ń wá àṣírí ọlọ́run tó parí sára èèyàn kò síbi ó parí sí tó kọjá ọ̀dọ̀ bàbá wọn ọlọ́run gbọ́. ويستفي الله ما يرد ويختار ويستفي الله ما يرد ويختار gbogbo owó tí wọn náà bá gbà pé bá a ti sọ yìí bẹ́ẹ̀ lórí gbogbo bí o bá wà kí mo sì pé Allahu Akbar lẹ́ẹ̀kan náà. mo fi eléyìí mo fi kílẹ̀ bàbá wa ọlọ́run gbọ́ àti gbogbo tí jẹ́ inú ilé náà lánàá àtàwọn àjẹ́ tábẹ̀ àtàwọn àná kọ́lá mo kí àwọn òní mo ì tún kí àwọn ọ̀la náà ọlọ́mọbanú ilé náà jẹ́. kí n má fa ọ̀rọ̀ gùn Zadakumullahu wa rahma. kí n sọ díẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún nípa nábì. Allahu alayhi wa sallam. àwọn èèyàn olè yorùbá nábì náà dáadáa ni. Allahu alayhi wa sallam. àpò ọba jẹ́ kí àṣàlátù rẹ̀ ó lòkè bẹ́ẹ̀ni rẹ̀ ó ti lòkè sínú. Sallallahu alayhi wa sallam. inna Allaha. A'udhu billahi minash shaitanir rajim. ní orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run. Bismillahir rahmanir rahim. inna Allaha. Inna Allaha. dájúdájú ọlọ́run Inna Allaha. ọba tó ṣe ilé àwọn kan gẹ́gẹ́ bíi Kaaba tẹ́sí òní dábẹ́ ńgbà kan ó ṣe lé bàbá wa ọlọ́run gbọ́ bẹ́ẹ̀ ó ṣe lé bàbá wa kàbàrà bẹ́ẹ̀ ó ṣe lé bàbá wa sàláàtì bẹ́ẹ̀ ó ṣe lé bàbá wa àṣekì Najimudeen al-Kubra ń bàdàn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ṣe lé wọn ní Kaaba ẹ
ẹ̀sìn òní dá nígbà kan bẹ́ẹ̀. Inna Allah. aláwọn ọba yìí kan náà lóníkàlómi ìpalẹ̀ mọ́ pé bóun bá lọ tán kí gbogbo ayé máa wálé òun ìgbò lọ tán àrẹ́lì kan bẹ̀ máa lọ. Inna Allah. ọba tó wá lò ní tó lọ́la. Wa malaikatahu yusalluna ala nabi. àtàlọ́hún àtàwọn màláyíkà wọ́n ń tọrọ àlékún kẹfà nẹ́bí wa Muhammad. Ya ayyuhalladhina amanu. ọlọ́run ni mo pe gbogbo ẹni tó jẹ́ lérí rẹ tí ń bẹ́ mi bàyẹ̀ dá mi lóhùn. Sallu alayhi wa sallimu taslima. ọlọ́run ni ẹ bá ń kí ọ̀rẹ́ mi. Sallu. ẹ bá ń kí Muhammad sẹ́. Sallu. ẹ bá ń ṣèkẹ́ fọ́rẹ́ mi. Sallu alayhi wa sallimu taslima. Qala Jibrilu alayhi salatu wassalamu. màláyíkà Jìbìrìlù ìkí ọlọ́run kó máa bá a ló sọ pé. Ya Muhammadu sallallahu alayhi wa sallama. òun fúnra rẹ̀ ó pe aláyé lọ́rùn anabi wa Muhammad pé. Inna Allah ta'ala. dájúdájú ọlọ́run tó ga jù. Lamma khalaqani makathitu ashrata alafi sanatan. ó ní wọ Muhammad. sallallahu alayhi wa sallam. sẹ́rà àwọn ìyàwó alásàlátù ẹni ó bá ti Yorùbá nẹ́bí jùlọ máa rẹ̀ ó jẹ́ èèyàn láyé. sallallahu alayhi wa sallam. Lamma khalaqani makathitu ashrata alafi sanatan. ó nígbà tí ọlọ́run dá mi tán Jìbìrìlù ní sọ fún Muhammad bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. ọlọ́run wá lò 10,000 years. ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá ọdún òun màláíkà Jìbìrìlù lò bẹ́ẹ̀. La adri ma af'alu. ọlọ́run kàn bẹ lóhun nìkan òun ọmọ tóun fẹ́ ṣe òun ọ̀dáwájú mọ̀ òun ọ̀dẹ́yìn mọ̀ òun kàn bẹ bẹ́ẹ̀ òun lò 10,000 years bẹ́ẹ̀. Thumma nadani ya Jibrilu. ó nígbà tó pẹ́ lòun wá gbọ́ tí wọ́n ń pè ń pé ìwọ Jìbìrìlù wọ́n gbọ́ bẹ́ẹ̀ tí wọ́n pè ń bẹ́ẹ̀ pé yá Jìbìrìlù ìwọ Jìbìrìlù. Fa'arafutu anna ismi Jibrila. ó nígbà tóun gbọ́ ìpè látọ̀dọ̀ ọlọ́run tó pè ń bẹ́ẹ̀ lòun ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ yìí pé ó kọ tọ́lọ̀ ń sọ òun ni Jìbìrìlù. Fakulitu labbaika Allahumma labbaika. òun wá ń dá ọlọ́run pé òun ń dọ́lọ̀ lóhùn pé mo jẹ́ pé rẹ o mo jẹ́ pé rẹ ọlọ́run. Fakọ́lá qudisni. òun wá ń gbọ́ tí ọlọ́run sọ fún un pé ìwọ Jìbìrìlù èmi ọlọ́run ọba tí mo ti mọ̀ ní mi tẹ́lẹ̀ tún máa fọ̀ mí mọ́. Fakudasitu ashrata alafi sanatan. ọlọ́run wá bẹ̀rẹ̀ sí fi ọlọ́run òun fọlọ́ mọ́ òun ṣe ní 10,000 years bẹ́ẹ̀. Thumma qala majidni. nígbà òun parí ìyún tán ọlọ́run tó ní wọ màláíkà Jìbìrìlù máa gbé mi tóbi máa gbé mi tóbi máa gbé mi tóbi ọlọ́run sọ bẹ́ẹ̀ fún. Famajaditu ashrata alafi sanatan. òun tún ṣẹ́yún náà ní 10,000 years ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá ọdún òun tún fi bẹ̀rẹ̀ sí gbé ọlọ́run tóbi. Thumma qala Allahu akbar. Thumma qala ahmidni. ó nígbà tó ń parí eléyìí lòun tún gbọ́ tọ́lọ̀ ń sọ fún un pé máa dúpẹ́ fún mi. Fahamidtu ashrata alafi sanatan. òun tún wá ṣe ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún mẹ́wàá ọdún òun bẹ̀rẹ̀ sí ṣe alihamudulilayi 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 òun bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run bẹ́ẹ̀.
aṣọ kúrò lójú òun wá bẹ̀rẹ̀ sí rí àrísù ọlọ́run nítorí pé kùrìsí yù àga ọlọ́run tọ́lọ̀ ní wàásí àkùrìsí yù hu. ọmọ wa ti wà láàyè ní. bó ti tóun àrísù ọlọ́run ju kùrìsí yù lọ lọ́lọ́run fi ní arahamanu alàlẹ́ àrísì tàwọn. bí àrísù ọlọ́run ṣe wá tó ìsátú ọlọ́run ó ju àrísù lọ. Màláíkà Jìbìrìlù aleyhi salatu wa salam. Ọlọ́run ni mo fẹ́ fi nǹkan hàn lónìí. Wá jáde lọ, wá lọ lè wo Ìsá èmi ọlọ́run. Ó wá rin Ìsá ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ọdún níwájú kò rópin rẹ̀. Ó tún bọ́ sẹ́yìn, ó rìn bẹ́ẹ̀ kò rópin rẹ̀. Ó bọ́ sọ́tún kò rópin rẹ̀. Ó bọ́ sósì kò rópin rẹ̀. Ó wókè kò rópin rẹ̀. Allah. Owó sàlẹ̀ kòrópin rẹ̀. Allah. Jìbìrìlù fúnra rẹ̀ ló wá ní subhana rabbika rabbil izzati. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil Àrísù fún wọ́n sì fún ànábì wọ́n sì fún Màláíkà Jìbìrìlù. fara'aytu satiran maktuban. Ó nígbà tó òun rí àrísù ọlọ́run òun wá rí pépà kan tí wọ́n kọ síbẹ̀. fafahamani iyyahu. Ọlọ́run wá gbọ́ tí ọlọ́run fi ń yéhùn pé. fa'idha huwa la ilaha illallahu. Ìdí wọn kọ sínú pépà náà ní pé la ilaha illallah. Muhammadu Rasulullah. Ó rí pé tí wọ́n kọ síbẹ̀ òun ni la ilaha illallah Muhammadu Rasulullah. Fakulitu ya Rabbi. Ọlọ́run wá ní wọ ọlọ́run ọba mi. Man huwa Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallama. Dákun wọ tẹ́lẹ̀ rẹ̀ ó pàjù lónìí ìwọ ni tó o bá lè yóò nẹ́bì tí wọ́n bá gbọ́n sọ́mà dáadáa. sallallahu alayhi wa sallam. Man huwa Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallama. Ọlọ́run wá béèrè lọ́dọ̀ ọlọ́run pé ta ni wọ́n ń pè ní Muhammad galara. Faqala ya Jibrilu. Ọlọ́run ní wọ Màláíkà Jìbìrìlù. Lawla Muhammadu ma khalaqtuka. Bí ibà sọlá nẹ́bí wa Muhammad. sallallahu alayhi wa sallam. Máa. Khalaqtuka. Àbá ti dáwọ̀ Màláíkà Jìbìrìlù wo ti tóun náà. Ọlá ẹni tó béèrè òun ti ń ṣe Muhammad. Allahu alayhi wa Ọlá sallam. rẹ̀ la fi dá ìwọ náà. Bal lawlahu. Bí ibà sọlá nẹ́bí Muhammad. Ma khalaqtul ashya'a Jibril. Gbogbo níbi ọlọ́run dáyẹyẹ bó ti pọ̀ tóun. Bí ibà sọlá Muhammad mi ọlọ́run ò bá ti dá. Salli ala Muhammadin. Ọlọ́run wá ní fún un tó béèrè òun. Ìyà tí wọ Jìbìrìlù ó jẹ òun ni pé kó sàṣàlátù fún ànábì Muhammad. Fasalaitu alayka ashrata alafi sanatan. Ó nígbà tó ń gbọ́ bẹ́ẹ̀ òun á bẹ̀rẹ̀ sí mú àṣẹ ọlọ́run ṣẹ òun á bẹ̀rẹ̀ sí ṣe Allahumma salli ala Muhammad wa sallim òun ṣe fún 10,000 years lòun fi sàṣàlátù fún ànábì. Faqala inni ja'altuka rasula. Ó níbi tóun ti ń sàṣàlátù fún ànábì lọ́wọ́ Allahu alayhi wa sallam. lòun wá ń gbọ́ tí ọlọ́run sọ fóun pé ìwọ Jìbìrìlù so ti sàṣàlátù fún Muhammad náà. Ja'altuka rasula. Mo sọ ọ́ di mẹ́síńdè mi ọlọ́run. Bayni wa baynal anbiya. Gbogbo àwọn ànábì ọlọ́run tí ó bá wáyé kí wọ́n Muhammad tó dé. Ìwọ Jìbìrìlù ọlápò sàṣàlátù fún ànábì. Ìwọ ní ìmọ̀ràn sí wọn. Bí Ìsá
ṣe tó Jìbìrìlù lọ́lọ́run rán sí bí Musa ṣe tó Jìbìrìlù lọ́lọ́run rán sí bí Ibrahim ṣe tó Jìbìrìlù lọ́lọ́run rán sí bí Nuha ṣe tó Jìbìrìlù lọ́lọ́run rán sí ó fi wá dérí ànábì Muhammad garara náà. Inna salata. àṣẹ máa ṣàṣàlátù fún ànábì wa Muhammad. Alali mukutari mi madari tami odunuba watakidi sa irale watori. bẹ́ẹ̀ bá ṣe ọlọ́run púpọ̀ láyé tó bá rọ́jú ṣàṣàlátù fún ànábì ọlọ́run ó sì yáfi rẹ̀ fún ànábì Muhammad. Wayusiba uli koliba bili aniwari mubutahija. gbogbo akẹ́ni tẹ́ ẹ bá rí láyé tí ó bá jẹ́ ni ọlọ́run ìmọ̀lẹ̀ ànábì lọ́lọ́run ó fi sọ́kàn rẹ̀. Biha wayuba kumini abi shadala atari. Inna salata. ìmọ̀ ṣàṣàlátù fún ànábì wa Muhammad. Alali mukutari ala kairil wara kashafati. kọ́lá bẹ́ẹ̀ yóò bá ànábì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò mú ọtí ẹ̀kọ́ ọmọ tìyẹ́ náà fún ànábì. Inna salata ala kairil wara kashafati. téèyàn bá ń ṣàṣàlátù fún ànábì wa Muhammad dáadáa àṣàlátù ó kákú òfun ọ. Hamman ìbànújẹ́ wagamman ìrònú wakuriba ya ulil fikiri. kọ́nà bá lè mọ̀ yẹn títí tí ò rọ́nà gbé gbà tó bá yóò bá ànábì dáadáa ló sì sí fún lálẹ́ yìí. Wahabilana bana min amrina faraja. àbẹ̀wò ọlọ́run gbogbo wa tá a pé síta bàbá wa ọlọ́run gbọ́ lóru òní ọlọ́mọṣà táwa lọ́rẹ. Waj'al lana rabbana wa hab lana rabbana min amrina faraja. gbogbo ẹni ó gbé ìbànújẹ́ dé yàyín lónìí ọlọ́run wọlá bàbá wa ọlọ́run gbọ́ lọ́dọ̀ ọlọ́mọṣà sípayà rẹ̀ fún wa. Wa hab lana kullama narju wa na'mulu. gbogbo ń tó kálukú dàdí ọkàn ẹlòmíì ń bẹ yín banújẹ́ ọmọ ọlọ́mọṣà wọ lóru òní mọ́ṣà dá wọn lóhùn ọlọ́run. Wahab lana kullama narju wa na'mulu. afọlá sàlátù tá a ṣe fún ànábì Muhammad lọ́wọ́ báyìí ọlọ́mọṣà kọ́lé àlùbáríkà fẹ́lí kọ̀ọ̀kan. Fa'anta rabbi bi'ita'il maramihari. kò sẹ́ni tí fúnni téèyàn fẹ́ àfiwọ́ ọlọ́run ọba. Waj'al lana rabbana min amrina faraja. gbogbo ń tó lè mẹ́lì kọ̀ọ̀kan wa ọlọ́mọṣà sípayà rẹ̀. Waqatim bi husnil khitami akhiral umri. bí bàbá wa ọlọ́run gbọ́ ti lu ayé tí wọ́n pẹ́pẹ́pẹ́ wọ́n wá sọ̀kalẹ̀ rẹ̀ wọ́n láti bọ̀ tán ọlọ́mọṣàjẹ́ gbogbo wa náà láti bọ̀ tán rẹ̀. o lè sàmì fèrè ara rẹ̀. Àmín. ń sọ fún gbogbo ilé bàbá wa ọlọ́run gbọ́ kú mọ́ wípé àṣejẹ́ tí bàbá ṣe sílẹ̀ náà lọ́mọdé bá. Lọ́mọ àṣejẹ́ tí bàbá ṣe sílẹ̀ náà lọ́mọdé bá. lọ́mọ débà. bàbá kan ṣàṣejẹ́ ó fọ́kòkò mọ́lẹ̀ mo ní ṣe báwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn náà ni bàbá dá lóró. Bàbá dáná. bàbá kan sì ṣàṣejẹ́ ó de kòkò mọ́lẹ̀ ṣe báwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn náà ni bàbá dá lọ́lá. Bàbá dáná. bàbá kan jẹ́jẹ́jẹ́ ó fi ṣẹ́gi kọ́lé. Ọ̀kan sì jẹ́jẹ́jẹ́ ọkọ̀ ṣẹ́gìtà sáwọn méjèèjì náà lọ́pẹ́ tọ́ sí. Àṣejẹ́ tí bàbá ṣe sílẹ̀ náà lọ́mọ débà. ọlọ́run tó ní kí bàbá wa ọlọ́run gbọ́ sí àṣejẹ́ tẹ́lẹ̀ rẹ̀ ò lè tẹ́ láyéláyé kalẹ̀ fún wa. Àṣejẹ́ tí bàbá ṣe sílẹ̀ náà lọ́mọ débà. Bàbá kẹsàn-án ṣẹ̀jẹ̀ ó fọ́ kọ̀kọ̀ mọ́lẹ̀. Ṣé bá àwọn tí ń bọ̀ lẹ́yìn náà ní bàbá dálọ́? Bàbá kan sì ṣàṣẹ̀jẹ̀ ó dé kọ̀kọ̀ mọ́lẹ̀. Ṣé bá àwọn tí ń bọ̀
nílùú Libya wọ́n ń pè ní Sheikh Ibrahim Alihuni. radiyallahu Allahu ta'ala anhu. òun ló kọ orin yìí pé. kánú azimun ta'ala Allahu mubdi'un wala budu shay'un dailu fi hanayahu dáadáa. nalihu wa namirahu fi hadhihi al-hayati wa ma nadri bima daru fil ayyami akhafa'u nabuni wa nushi'u fi dunya ala amali والدهر يدم ما كنا بنيناه فلو تفكرت في الدنيا وبهجتها وجدت كدر ما في اليمين أسفاء ويل العباد وويلي من تفاخرين لو أنه أخلصوا للدين ماتوا دعي الخطايا وخسر أن تمارسا كل سيسأل يوما عن خطاياه إن جرس الشر نركب بسخط بارنا أو نجرس الخير نجني ما جرسنا كون عسيم. كون عظيم gbígbàngbọ́n ọlọ́run ẹni Allahu Akbar rẹ̀ gan. Allahu mubdi'un. ọba tó ní gbogbo àgbáyé bó ti pọ̀ tó yìí bẹ́ẹ̀ bá lóun jẹ́ pírẹ́sidẹ́ǹtì nílùú kan bó bá tún délùú mi yóò tún rí i pé òun náà dọ́mọ ẹ̀yìn níbẹ̀. wàlẹ̀ abudu ṣe ọ̀dà ìlú fi ànáyà. téèyàn bá ń jẹ́ erí ńgbà míì tó bá délùú mi yóò tún di ẹ̀ lírí. nàlìhù wà ná mìíràhù. àwa ń ṣègbádùn láyé tá a wà yìí. nàlìhù wà ná mìíràhù. à ń yọ̀ à ń dunnú. nàlìhù wà ná mìíràhù fi àdìlẹ̀ àti wà má. nínú ayé tá a wà yìí òǹkàlùkù ń dunnú pé yé mo dúpẹ́ mo di ya 2010 láyé kí ló fẹ́ ṣe nínú ayé náà. nàdìrí bí máa dàrú fìlẹ̀ àyàmì àkàfà. sọ́ńkàlùkù mọ tí ìgbà pamọ́ fún wọn àbí kò mọ̀. nàbùnì ìwànú ṣìwọ̀n. òǹkàlùkù ń kó àwọn ilé ńláńlá à ń gbọ́ mọ́tò ńláńlá à ń fẹ́yàwó ńláńlá. fi dùnìyà àlà àmàlì. oníkàlùkù ló ní determination nínú ayé pé mo fẹ́ déèyàn. wà á dàrú yá di mọ̀ máa kó ẹ̀nà bànáyìnà. gbogbo ohun tó kálukú ń kójọ láyé àtàwọn tó kó mọ́tò ńláńlá jọ àtàwọn tó kólé ńláńlá jọ nígbà ẹlòmíì kú ò láyé tán gbogbo mọ́tò tó kójọ sílé wọ́n padà tá níye tẹ́ ẹ bá rí ẹ mú wá ni. fàlàwù tàfà kárìtà fi dùnìyà wà bàhájàtìyà. wọ́n ní kálukú bá ronú lérí ayé tá a wà yìí àti yòròyòrò ayé náà. wàjáde tá kédàrà máa fi lé àmìrí àṣefà. ó rí i pé mímọ́ ló yẹ kó o mú ní tó máa ṣe láyé. wáyé lólè ìbáàdì. ó máa ṣe fún àwọn ẹrú mi. wáyé lólè ìbáàdì. ó máa ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa tá à ń bẹ nínú ayé lónìí. wáyé lólè ìbáàdì. wáwá ilé mi tafakuri. òfin tó ń kálukú ń wá láyé lónìí. mo fẹ́ ga kọ́lẹ̀ lómi padà máa gbé àwọn tí ń wà ń bọ́ ẹ̀ ń wájú òun ò bá tì wọ́n ṣubú kóhun sàti dókè. lọ́wọ́ aná akálàsù lídìí máa tẹ́. ó kálukú bá ṣe mímọ́ pẹ̀lú ẹ̀sìn rẹ̀ àní dààmú. dàín kàtọ́ yá. ìwọ náà fẹsẹ̀ lẹ̀ o. wàá sì rẹ̀ àìtùmárìsà. má jẹ́ kí eri ibú má jọ bọ̀ ọ́ kalẹ̀. kùlọ sáyọ́ sí àlùyá ọmọ àní kàtọ́ yá. ó kálukú lọ́lọ́run ó bí bó ló ti sáyé sí. bá a bá ṣe dáadáa láyé á pàdé pẹ̀lú ọlọ́run bó o ti ṣe kejì ìwọ náà ó pàdé pẹ̀lú ọlọ́run. iná gírísì ṣọ́ra
ni wọ́n fẹ́ máa bàjẹ́. iná gírísì ṣọ́ra náírà bẹ́sù kútó bàárì náà. ìbínú ọlọ́run bọ̀ wá bá wọn náà ń jọ́ka. àwọn gírísì lẹ́kẹ̀ẹ́rà náà jìnnà máa gàrà sí náà. bẹ́ẹ̀ bá sì lọ ìdí rẹ̀ nàìjíríà máa gàrà sí náà hù. ìwọ náà jẹ́ bàbá wọn ọlọ́run gbọ́ ní táwọn lọ́kalẹ̀ ní gbogbo ayé ń jẹ lónìí. alẹ́kùn kí ọlọ́run alẹ́kùn àforíjìn ọlọ́run alẹ́kùn oríire àtọ̀dọ̀ ọlọ́run ọlọ́mọsàbà ṣe fún bàbá wọn ọlọ́run gbọ́. àmín. ó lè sàmì dáadáa ní. gbogbo àwa tí Ọlọ́run ní ká wà níbí tá a sì fẹ́ràn Ọlọ́run àtànábà Muhammad sallallahu alayhi wa sallam. òru ẹni bàbá wa Ọlọ́run gbọ́. ka annaka qad khuliqta kama tasha. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín lónìí òun náà ni pé al-jazā'u min jinsil 'amal. bọ́lọ̀ ń bá tiẹ̀ dá yín dá ẹ gbọ́dọ̀ bàbá olórí ibú kọjá. La ilaha illallah. al-jazā'u min jinsil 'amal. bọ́lọ̀ ń bá gba bàbá wọn Ọlọ́run gbé lẹ́rú àbí ó gbà wọ́n lẹ́rú ẹ̀yin lè sí Ọlọ́run. àwọn kan bẹ tí a bá lọ tán fatilka buyūtuhum khāwiyatun bimā ẓalamū. eléyìí mẹ́ta. àwọn kan bẹ tí a bá lọ tán Ọlọ́run ẹ máa wọlé wọn. asọ́dahoro ajé ó parẹ́ bimā ẓalamū. ọ̀làkùngbà tí ẹ wà láyé wọ́n ṣàbòsí àwọn ọmọ ọlọ́mọ. fasāfir. dẹ́kun ìfarabalẹ̀. biqalbika bayna al-warā. bẹ́ẹ̀ni. litabsura āthāra man qad ẓalam. fatilka masākinuhum ba'dahum. fasāfir ni wí dáadáa. fasāfir. àmìrò jésì ẹ yá mi kí n náà wọ yín. biqalbika bayna al-warā. wí dáadáa. litabsura āthāra man qad ẓalam. wọ́n tó bá gbọ́ ànábì yé yóò bá ànábì dáadáa. Fasāfir. wọ́n náà wí. biqalbika bayna al-warā. litabsura. litabsura āthāra man qad ẓalam. èyí kí ni rẹ̀ dáadáa ọlọ́run ní orí rẹ̀. Fasāfir. biqalbika bayna al-warā. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní pẹ̀lú rẹ̀ ní. àdúrà ní gbogbo wọn wá gba ọlọ́run jà sórí rẹ̀ lé. Fasāfir. biqalbika. biqalbika bayna al-warā. gbogbo ẹni tó fẹ́ wá bí lónìí kì í sábà wọ́pọ̀ kẹ́ni ńlá ó lọ káwá rí ẹni ńlá láàyè rẹ̀ mọ́. Allahu Akbar. torí pé lásìkò tí ẹ wà láyé òun wọ́n ti jègún mọ́yán. yóò bọ̀ níbi dáadáa. Sallallahu alayhi wa sallam. lára àwọn tí wọ́n jẹ mọ́yán jọ náà lọ́hùn ọmọ tí náà máa rán ọmọ wọn ń ṣe padà. Allah. Sáfìr. Fasāfir. biqalbika bayna al-warā. ọlọ́run sì wá nígbà fún yín. bàbá ọlọ́run gbọ́ jòkó wọ́n ní ẹjí káwọn ọmọ kéékèèké nù ó sọ̀rọ̀ bá a bá lọ táwọn tí ó sẹ́yìn wa nù ẹjí wọn ó sọ̀rọ̀ wọ́n lágbára kí wọ́n pọ̀ ọmọdé lẹ́nu mọ́jọ́ náà lọ́hùn. biqalbika bayna al-warā. litabsura āthāra man qad ẓalam. ọ̀rọ̀ mi ò ní jágùn. bàbá ọlọ́run gbọ́ ẹ wò mí ní àyín. ẹ wò mí àárín yóò gbà yẹn wọn lọ́mọ darán bọ̀ ọlọ́run o. àmín. tó bá dọdún tí ń bọ̀ ìjọba Ògùn state ní abá lásojú ń bì
àríṣe láríkà ẹni bá wà ń bẹnu yín tó lágbára ẹ fún àǹfààní ilẹ̀ tó fọ̀ láti máa ṣerú èyí. bí wọn bá sì sí ń bì ẹ̀rín lọ bá wọn. irú ààyè yìí ni wọ́n ti lè soríire. irú ààyè yìí ni wọ́n lè gbé ilẹ̀ rẹ̀ gẹ̀dẹ̀ kalẹ̀ pé máa lọ fún ọ tí wọ́n ti lè soríire. ààyè yóò gbà yàn mọ́ ọ. ọlọ́mọdé yìí ó jábọ́ sí alọ́rùn. àmín. sáfìr. فسافر بقلبك بين الوراء yẹmuhiyadi. لتبصر آثار من قد ظلم. ẹ bá ń kó kẹsẹ̀tì náà ọ̀rọ̀ mi ò ní jágùn tèmi. ayakumullahu bin nasiri. mo kí ọ̀gá wa láti Kánò. بقلبك بين الوراء. gbogbo ẹ̀yin kanrin tó lọ ń gbòdá sọ̀rọ̀ mo kì í. alqa'il ana wa man qala ana falaysa huwa. ìgbésẹ̀ mẹ́ta náà lé albidayatu wal haddu wan nihaya. a nípìlẹ̀ aláàlà a sì níparí ọlọ́run ò ní kankan. Allah. gbogbo ala nípìlẹ̀ bára yìí ò bá ní sọ ni wọ́n mà náà rẹ tíyàwó rẹ ń fún ọ lóúnjẹ. ó wá ṣeé ṣe kí wọ́n má lè wí mọ́ lónìí o pé ṣòkòtò rẹ ti yarí. ó ṣeé ṣe kí wọ́n má lè sọ òpó ti gbà àwọn etí wó rí àmọ́ ọ̀lànà wọ́n máa ní ẹ̀wù bọ̀dá àwa là á máa bá gbà àwọn àṣàrò àmọ́ wọn ò ní lè wí níta torí wọ́n sùn ẹ̀wọ̀n. àwọn kan bẹ ayé wọn da kọjá kápítà wọn bẹ́ẹ̀ báyìí lè pa báyìí gbogbo tó kù tẹ́lú ẹ̀wọ̀n lẹ́tì lọ lò. wàlhad kò wá sẹ́ni tí ò láàlà. Allahu akbar. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. èèyàn bá ìjọba abúlé mẹ́ta kó máa pàṣẹ ń bẹ ìwọ tó ọjà abúlé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ò lè délé rẹ wọ́n pé ọ̀ débẹ̀ o. Ọlọ́run nìkan ni ò láàlà. kò ságbolé tí ò lè tọ́ bọ̀ kò síran tí ò lè dá sí kò sílùú tí ò lè dá sọ̀rọ̀ wọn. wọ́n ní háyà kò wá sẹ́ni tí ò ní parí nítorí ká bẹ̀rù jùnú. رأيت أخا الدنيا رأيت أخا الدنيا وإن كان ساويا أخا سفري يسرى بي ولا يدري. bá a ṣe dúró iná à ń rìn àmọ́ ibi tá a yọrí ẹ̀ sí. Allahu Akbar. ìdí èyí gbogbo ẹ̀yin àgbàlagbà tá a pè iṣẹ́ òní ká fẹ́ ká ṣe tọ̀la ni òní yín ti dá àwọn yẹ ká sunkún ọ̀la. إذا كنت تسعى bẹ́ẹ̀ni. في زيادة فاستقم. wọ́n tó bá wá káyè ló máa lékún dúró déédéé níbi tó ọgbà tó fi dáa fún ọ má dalẹ̀ síbẹ̀. bẹ́ẹ̀ bá ń wé láwà ní fáwọn èèyàn lọ́dọọdún báyìí inú mi adùn àtúbàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti wé láwà ní tí wọ́n dọ̀tá àfa àwọn ni. èyí tí mo sọ ń gbàgbà tẹ yìí bó bá gbóná ọ̀bùn mi wọn. yẹ́dọ̀. إذا كنت تسعى في زيادة فاستقم تنال المراد ولو سمعت إلى السماء. mo tún tún wí tí mo wí gbogbo àwọn tí a gbẹ́ lẹ́yìn ilé àfa àti ti gbé lẹ́yìn náà ti ń bù ọ́ jẹ. الله. n ò yòówù ànábì máa ń yẹ. àbí òtú nfẹ́ rí wọ́n mọ́ ẹ lọ ọlọ́run ní kò wọ́ mo sì pèlè wọ́ mo làánà wọ́ ọwọ́ abadé bí gbàtọ́ lóde ìwọ náà lọ ń kọ́ ọkọ ọmọ lóòkú ìwọ náà lọ tún kóbì ìwọ lọ ń jáná sí lọ ń tẹ agbádá mọ́lẹ̀ lọ ń hara rẹ lẹ́ẹ̀ma. ìsọ́ọ̀bà ọjà tí a dáfẹ́ lómi ó tó ná dọjọ́ ọkú agídí òsì ló ba tiẹ̀ jẹ́ gbogbo sábàbà rẹ ló dà sómi. ẹlẹ́ẹ̀kejì kasratul fakar. الله. ẹni tó láṣẹ́lẹ̀ tí wọ́n láṣẹ́lẹ̀ fún kí fàárí wá pọ̀. bí fàárí bá kàn wá ní gbogbo wa ká kéwú nílé bàbá rẹ̀. bàbá rẹ̀ dà láàfin ń tẹ̀lé èmi ò débẹ̀ kéwú rí ó dà mo yọra mi àtọmọ mi. ó parí. ọjà tó ẹbí òtú. ó bàjẹ́ lọ ó bàjẹ́ tán yányán.
ẹ béèrè ẹlẹ́kẹta o. àyà kọ́kọ́ kẹta wa. tí mo mú kọjá o tú. bẹ́ẹ̀ ni baba. wà á ń yẹ kú na ṣàhíhà. ẹni tí a ṣiṣẹ́ kalẹ̀ fún kó wà greediness selfishness. wọ bíà kó mọ tara rẹ nìkan. ẹ sì lòdì ẹ sì fún yín ní màálù bọ́ọ̀ tí ń bọ bíbọ̀ lọ́ ń sun lọ́ ń yan yíyan lọ́ ń dín lọ́ tún kú ọ̀rá àánú rẹ tún lọ fẹ́ lò wọ́n máa bẹ àwọn náà níyàwó àtọmọ́ ńlẹ̀ ọjà ń túbọ̀ díẹ̀ lọ. lẹ́ẹ̀kẹrin bàbá lẹ́ẹ̀kẹrin bàbá. wọ́n sì gbé ráìsì fún ọ. bẹ́ẹ̀ni. wọ́n sì yan wẹ́rẹ́wẹ́rẹ́ àti mílìkì pálípálí oníwọ̀ bí àánú bẹ́ẹ̀ bá ti lè jẹ̀dí mẹ́ran yóò bì. bàbá ọlọ́run gbé oníwọ̀ bíà ó di mélòó. ẹlẹ́ẹ̀kẹrin wakilatul af kéèyàn máa lámójú kú kó máa di ọ̀rọ̀ sínú ẹlẹ́sìn mẹ́ta ẹni tí ẹ̀yin ṣe kalẹ̀ fún kó máa di ọ̀rọ̀ sínú gbogbo pé ẹlẹ́yìn bú mi lẹ́yìn ìdẹ́kù ní Zawiya máa lọlé wọ́n ní wọ́n kùn lẹ́ẹ̀kan wọ́n ní wọ́n rojú gbà tí mo ránṣẹ́ ń tú bọ́ọ̀nù ẹni tó bá ga ni á bú lẹ́yìn ọ̀sán tó bá pọ́n ni á máa lẹ́kọ̀ọ́ mọ̀ báyìí èrò bá pọ́n ta ni ó lẹ́kọ̀ọ́ mọ́. ẹlẹ́wọ̀kẹ́ ló la fẹ́ bá sí. sàlú àlá khayril anami karamata. yìí ká mẹ́sẹ̀sẹ̀ tí ó gbé bá. wajalalata ya masharal islami. tabari bíi ti ń kún bọ́ọ̀nà ṣe dáa tó òní dáa jùlọ ni. òdodo ọ̀rọ̀ lẹ́gbọ̀n àìmọye ta tó gbá bọ́ọ̀lù ń bẹ̀ kàn yìí. gbàtà ti yá mẹ́rin àti ríbi kẹsẹ̀ bọ̀ mọ́ gbogbo wa ó dọ̀bọ́n ní ìmẹ́lẹ́sẹ̀ ó mú wa lónìí àti karama àti gbogbo ẹ olúkálùkù wa ń lagun ní bàrà àdí. sallu ala khayril anami karamata. ó mẹ́lẹ́sẹ̀ lónìí. wajalalata. ẹlẹ́ẹ̀kẹ́rẹ́ ló kù jama wa. ẹ sá máa tẹ̀lé mi ni tí máa túlé ọlá bàbá wọn náà ń gbọ́ láàrin tó rú ò gbọ́dọ̀ mú wọn mọ̀ ṣubú ẹ má já sí rí wọn tú. àárẹ̀ tẹ́lọ̀mí dé mọ́ra wá bì ó tó gbogbo òlú pín àmọ́ sọ pé èmi náà fẹ́ lọ sóríire tó bá yẹ di wo gàngàn àfẹ́sọ́nà rẹ̀ ò ní fẹ́ mọ́ lọ́la o. sọ̀lú kìlọ̀ wí jèrè. sallu ala khayril anami karamata. o tó jẹ́ tàyọ́ máa gbòòrò ní sọ yìí kò ní irun láíláí o. àmín. ẹlẹ́ẹ̀kẹ́ ló kù sẹ́. ẹ dá mi lóhùn dáadáa. ẹlẹ́kẹfà. bàbá wa ló ń gbọ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn sásòkò níkà. bẹ́ẹ̀ni. èyí tẹ̀ ń sè àwọn agbárí kan bẹ níbi tó sówó rẹ̀ wọ́n kò ní wọ́ torí wọn kò ń gbárí látọ̀run ni. lára tó mú kíta yóò rí báyìí ẹ tẹ̀lé mi dáadáa tẹ́ ẹ̀ ní bẹ́yẹn bá ní ilé eré ó tù ẹ pé kí ni kasratul kalam kasratul itab kasratul itab ẹni tó bá jẹ́ aṣáájú kó ti lè complain jù kó mọ arásìsí ọmọ ẹ̀yìn jù wọ́n wá bòmí gbà lọ. لا تكثر العتاب. لا تكثر العتاب. ìwọ tó jogún ààyè kan má jẹ́ complain rẹ̀ ó pọ̀ jù. صحابة الأنام كرامة ودادا وجلالة يا معشر الإسلام. wọ́n tó jẹ́ máa wí yìí olúkálùkù ní rẹ̀ kẹ́kọ̀ọ́ fẹ́ jogún bàbá àwọn bẹ́rù bá dé sọ lè rú ìwọ tó àṣojú lọ́wọ́ lè sẹ̀yìn tọ́kàn wa ń kán bàbá rẹ lójú ikú àṣírí rẹ gbóngbà tí o ti kú jí ó kú tán ọmọ ibi tó ọmọ wọ́n wá pé ibi tèmi náà máa lò ní wọ́n máa pè mí ní kàlífà bẹ́ẹ̀ ni bórí rè ò bá rọ̀ mọ́ ńkọ́ bàbá yẹn ti pẹ́ fa
bàbá ń gbọ́ ẹgbàá ará àdúgbò bẹ́ẹ̀ bá lọ náà èmi náà fẹ́ fẹ́ Haji Muhyiddin ìsọ́ọ̀bà tẹ̀ ń wò yìí wọn ò derail wọn ò takò bàbá wọn lóye yẹ wọn gbogbo ẹni tí ò bá ti mọ̀ ọ̀rẹ́ yẹn tí bàbá rẹ bá sáyé yóò tẹ̀ kó tó kú. ìsọ́ọ̀bà ni o ẹ̀yin ẹ̀sọ́ ayé àgbàlagbà tí àti ní rí wọn àjòkótà àgbàlagbà má ṣe ń bẹ̀ ń sẹ́nu ẹ̀ máa ní àwọn ọmọ kan tí ò bá bomi òun náà lọ ọmọ àmọ́ ẹ̀ tó kẹrin ń sẹ́ mọ́ bẹ́ẹ̀ bá lẹ́ràn sátẹ́ bá mu omi náà wàhálà ó ṣẹlẹ̀ sí i. mo kí àlífà mi látọ̀fà torí àlífà mi wà lórí stéèjì ṣé Muzamil dùndù ìmáàmù ọ̀fà lèmi khalifa ọ̀fà nù ọwọ́ èèyàn lè gùn ká lọ fi láyé ńlẹ̀ kejì mi sàlífà ọ̀fà àlífà ọ̀fà ló wà lórí stéèjì ìmáàmù ọ̀fà lèmi ọ̀kan tí wọn lè bá mi dùnnú èmi lẹ́rẹ̀kẹ́ wà lágbólé bàbá wa. nínú ọmọ ìyá kan bàbá kẹ̀mí lẹ́lẹ́kẹ̀ wá ẹni tó kọ́ jẹ́ imam Abdul Malik imam Abubakar imam Abdulrahman imam Usama imam Fadlullah imam Salahuddin imam Salahuddin imam Hussein ebi bẹ jẹgọ ne imam Hussein imam Salih imam Muhyiddin nínú ọmọ ìyá kan bàbá kan sẹ́kùn ìpèrè mi ní Khalifa Ọ̀fà tí n bá sì pèrè mi kán ni ò gbọ́dọ̀ já mi nírọ́ wọ́n pe kàrámọ̀ rẹ ti tó bá ń lóòótọ́ àmọ́ bàbá tiẹ̀ ní jẹ. gbàgbà tá mo ti sọ ìran tiẹ̀ ní jẹ ọlọ́run ti bá a pín olúkálùkù ọlọ́run ti fún ní tìràn rẹ jẹ bàbá lọ wá tóbi tó fẹ́ jẹ àlè fún wa pé kàyàn méjì tó jẹ níran yín tẹ́yìn bá tún fẹ́ jẹ mọ́mú ni kàyàn méjì tó jẹ ní bí Ọ̀fà ṣe tó mú lè sọ ẹni tó bá lè ka ìran mẹ́rin ká tó kàn ẹ́ lẹ́bọ̀ kó náwó àfihàn wa nìkan Mali láti wá sí Borno láti wá dọ́fà tọ́mọ pé karama ńlá wájà ha ìran wa ni lọ́fà o ọ̀rọ̀ fà sí pọ̀ ń bì já mi ń rọ̀ kí n tó lọ ká bàbá mẹ́rin àbí má tó wá kan Ògún bí yìí kíníkan sí kíníkan. ẹ fẹ́ gbọ́ lẹ́ẹ̀kẹsàn ẹ bá mú kẹsẹ́ẹ̀tì kí n tó ṣe lẹ́ẹ̀kẹsàn kẹsẹ́ẹ̀tì náà lẹ́ẹ̀kẹsàn bọ́ọ̀bá tí sọlé ọlá dahoro tí sọlé kíni jama ilé ọlá dahoro ọlọ́mọdé ó yàrá wa láéláé. àmín. ọ̀nà ni kíni tarkul isar kéèyàn ó má dunra fún àtúwò wà lẹ́yìn èèyàn ọgbọ́n pé mùrídìí rẹ̀ kí wọ́n lọ́mọ rẹ̀ kẹsẹ̀ bọ́ náà má pèlè ní àlífà lọ́ọ́lé rẹ̀ ọmọ yìí ọlọ́ọ̀ni jí ó sán kú àsánpọ̀ ọlọ́ ẹ̀mí rẹ̀ ó sì balẹ̀ ó wá tẹsẹ̀ bọ́ náà ọwọ́ ránṣẹ́ lọ àárín láti jẹ ìrìn ìyàwó rẹ̀ máa pé wá bí ọ̀dọ́ ọkọ rí bẹ́ẹ̀ ládùúgbò tó sí ọmọ rẹ̀ yìí ṣé wọn làwọn ò gbọ́ ni ìjọ ń túwọ̀ díẹ̀díẹ̀ nù ìdí èyí àwa aṣáájú ẹ máa rí àwọn tó wà lẹ́yìn ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn náà ń bẹ láyé ẹ kà wọ́n sí. ọ̀sùn wa ní dírẹ́fà àwọn à ń sìn lówó búrẹ́dì lójú rẹ̀ ìwọláyé rẹ̀ burú bẹ́ẹ̀ni bá jẹ tí ò bá yẹ koríko gbẹ́ lójú tì lẹ bá délé oúnjẹ wọn sọ fún dírẹ́fà rẹ pé ẹ fún ní búrẹ́dì àti pure water ó wá rí ọtọ́ ń jẹ yẹn lọ́ọ̀kan kò kúkú ní sọ̀rọ̀ Ọlọ́run ti kádàrá kójọ́ ọmọ ẹsẹ̀ rẹ ṣùgbọ́n tẹ ẹ bá dójú ìgbẹ́yìn máa wọ gálọ̀ gbìí ìyẹn wèrè tó jẹun yóò tẹ búrẹ́kì lójijì ìgbà tẹ́ ẹ bá débi tẹ́ ń lọ báyìí ẹ̀mí rẹ ti fẹ́ bọ́. Allah. dírẹ́fà mi èmi fọ̀rọ̀ rẹ sí é tó bá ti rojú wa pé ìwà tìyàwó rẹ jàjọ yóò ní ṣẹ́ǹtì fẹ́ rí lápò ta ló bí ọnú nù wa tá a wà nù ọkọ̀ dákun mọ́ hàn lè mọ̀ ṣébi ló dé ìyàsílẹ̀ oúnjẹ tó ọba dé ẹ fún lóúnjẹ àwa yòókù ò jẹun tó nígbà tó lọ ń pa ẹ̀mí wa pọ̀ tán ọwọ́ tiẹ̀ nìkan ló kó sí nígbà táwa bá sùn lọ tá à ń ṣe báyìí òun ní ò gbọ́dọ̀ sùn bọ́ bá jọ sùn àrùn. bàbá wọn lọ ń gbọ́ kì í ṣe kàsẹ́ẹ̀tì yìí kì í ṣe síìdì yìí la fẹ́ rà àlùbáríkà tó wà ń bẹ jùlọ. nígbà tá Ànábì fẹ́ lọ ó ní man kuntu mawlahu fa Aliyyu mawlahu. bá gbà pé aṣáájú ni mo jẹ́ síìdì alẹ́ ọ̀gá rẹ ni o. Aliyyu minni wa ana minhu rubitu ma'ahu wọ́n jọ tọ́ èmi rẹ ni wa man kuntu mawlahu fa Aliyyu mawlahu. ẹni bá gbà fáwọn àná tí wọ́n lọ àfi kó tẹ̀ fóònì bí o bá tẹ̀ fóònì o ti bà àná rẹ jẹ́ ó bọ̀ lára jẹ́
ọ̀rọ̀ tó wà nù kínní àtàwọn ẹ̀dá ọlọ́run tó wà ń bẹ̀ jùlọ. ọ̀rẹ́ o. ẹ wá gbọ́ ìbára kan ká sì fi kọ́gbọ́n bàbá kan bẹ nígbà kan òbí máa tó pọ̀ ọmọkùnrin kan sì wà nínú ọmọ tó bí ọmọ tí mo wí ọ̀hún àkàndá ọlọ́run. Mama wo mama fẹ́ má ṣe gbéraga. Mama wo mama fẹ́ má ṣe gbéraga. Má rò pé ìwọ nìkan lápọ́nlé tó sí. Ẹni bá pọ́n ẹ lè ṣàpọ́nlé wọn. bàbá ń fojú ọmọ wípé ọmọ òun ni ó fi ń ṣègbéraga pé mi ni mò ń bí yẹn ọmọ wa ń sọ fún bàbá pé mo ju yín lọ ó lé mi pẹ̀lú yín ìṣègbè rárá. Mama wo mama fẹ́ má ṣe gbéraga. Mama wo mama fẹ́ má ṣe gbéraga. má rò pé ìwọ nìkan lápọ́nlé tó sí. Ẹni bá pọ́n ẹ lè ṣàpọ́nlé wọn. inú bí bàbá ọ̀hún ó sọ fún ìyàwó rẹ̀ ọlọ́mọ tó pòǹbí ọmọ àlè gidi ni ìyàwó búra fọ́kọ rẹ̀ pé kò rí báyẹn ọmọ ní bàbá mi ẹ̀yin lẹ́ẹ̀bí mi ṣùgbọ́n mi pẹ̀lú yín ìṣẹ̀gbẹ́ rárá kò dá yín lójú nìyẹn ká fọ̀rọ̀ sílẹ̀ tó bá di ìrọ̀lẹ́ ọ̀la ká di ìjọ jáde. Mama wo mama fẹ́ má ṣe gbéraga. Mama wo mama fẹ́ má ṣe gbéraga. Má rò pé ìwọ nìkan lápọ́nlé tó sí. Ẹni bá pọ́n ẹ lè ṣàpọ́nlé wọn. ìrọ̀lẹ́ ọjọ́ kejì ni wọ́n bá gbéra ọmọ bàbá rìnrìn àjò wonderful wọ́n rìn lọ wọ́n dẹ̀yìn odi wọ́n wọnú igbó dìyẹn ni wọ́n bá kangi ńlá kan ọmọ dúró tí igi ọ̀hún ó ṣàwùdá sọ́ọ̀lọ́hún ó gbági náà lábàárà lọ́nà bá sí i. Mama wo mama fẹ́ má ṣe gbéraga. Mama wo mama fẹ́ má ṣe gbéraga. Má rò pé ìwọ nìkan lápọ́nlé tó sí. Ẹni bá pọ́n ẹ lè ṣàpọ́nlé wọn. ẹni kí ni problem Islam. àkọ́kọ́ wàhálà tó wà ní Islam ni ìmọ̀ àfàwọn àfáà ṣe rádaràdà. bá àfa àbọ̀mọ̀rẹ́ bá wọ gíní lẹ́yìn ìnáwó owó wòlíì mùsùlùmí náà máa pa skọ́ọ̀lù àwọn. gbogbo àṣewọ́ àṣìká ni àádàmú ni àyẹ̀lẹ́fìlà lóru mùsùlùmí ò àfúnṣe ìtàtọ́lọ̀ yẹn fún wọn wàhálà ni máa pa wọn. àtẹni wo lẹ́sìn ẹni tí ń darí wọn ní private jet. bá àfa àbá ní tó bẹ́ẹ̀ lónìí ẹ̀ẹ́gbẹ́ ń gbájú ni ẹ ti ro òsìrò kí ó débi pé ẹ̀ẹ́dùn pé lè gun mọ́tò tó dáa láyé òpó ìsìláàmù márùn ẹni bẹ́ẹ̀ ni kágbọ́lọ́ àtàlẹ́bì gbọ́ kákírun síbẹ̀ kọ́ ni kágbáwẹ̀ síbẹ̀ kọ́ ni ọlọ́run tún wáá yọ àwọn ẹlẹ́fẹ̀ẹ́ tí ò lálàáfíà káyọ̀ zàká síbẹ̀ kọ́ ni bàbá lówó lọ́wọ́ olùsí zàká túláàsì kọ́ ni ká lọ mọ́kà tọ́lọ́ bá ní rọrùn fún ọ ntọ́lọ́ fi yọ̀ǹda mẹ́ta pẹ̀lú condition síbi àwa dárúgbà sí àwọn ṣòkòtò láti wá wọlé ṣebí ẹ wá sí tẹ̀sùbá àtẹ̀sọ́lẹ̀ láti wá wọná ṣebí obìnrin ṣiṣẹ́ láti wá wọná. wa kayfa yudallu al-muslimuna wa bainahum. nínú Islam we disagree to agree. kóbìnrin ó ṣiṣẹ́ kó mọ̀ ṣiṣẹ́ ẹ̀yin ò dá wàhálà alẹ́ ní kóbìnrin ó ṣe ṣìnà fọ́ọ̀sì tí obìnrin máa ń lé kò ní kó mọ̀ bí máa lè fún ọ. àkàtì níbẹ̀ ṣe wà ayétẹ́ ìyá fọ́tò yìí ìwọ̀n wọ̀nà tí a bá ń lọ mọ́kà kí wọ́n yà. wọ́n ní sèmi pásítọ̀tù ni orí náà lè yan bàbá ti gé orí kò sí èèyàn mọ́. ó dẹni bá léyìn wá ti kí ní àràmù ni owó tí náà kó bá ń kó. orí ẹ̀ kẹfẹ́ nínú kún bẹ́ẹ̀ bá ń. a sì ń fi àpò à ń ṣe kí ni. ẹ̀tọ́ àwọn kò ń fẹ́ ṣe irú yìí tí wọ́n bá ti fẹ́ sáfù kó dá owó jọ sẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí kó lọ kírun tán kó tó wá ṣe kí ni. kó tó wá kó. ohun tó jẹ́ ń sọ yìí ni pé tí ò tó jà là ń jà sí ní Islam. ọ̀rọ̀ tí ò wúlò. mùsùlùmí ló ní àrùn méjì ẹni kí ni. a máa ń oppress ara wa a máa ń suppress ara wa. kálukú wa di oúnjẹ mọ́ra torí pé a fẹ́ lọ bí súná. ha n kò ṣẹlẹ̀ yẹn ọmọ onílẹ̀wọ̀n kankan bẹ̀rẹ̀ ara mi. ẹ̀yin ẹ̀rọ kàmí náà ọ̀gá àgbà yorùbá bí ṣúgà n kò ṣẹlẹ̀ o. èmi ni ó ṣẹlẹ̀.